ọrùn mi ò dájú o, Trump ló sọ bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti sọ pé òun kò rò pé ọrùn òun dájú, bó tilẹ̀ jẹ́ pé òun ti mú ayé rọrùn fáwọn èèyàn. Trump sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún nílé ìjọba White House, eléyìí tí iléeṣẹ́ ìròyìn Fox ṣagbátẹrù rẹ̀. Oníròyìn Daju ló kọ́kọ́ béèrè lọ́wọ́ ààrẹ Trump láti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan tó sọ láìpẹ́ yìí pé òun nírètí láti fòpin sí ogun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Ukraine, bóyá nítorí pé ó lè gbóhùn jọ̀ràn. Ṣùgbọ́n nígbà tó ń fèsì, Trump kú sẹ́rìn-ín. Ó ní kò dóhùn lójú ara pé òun yóò dé ọ̀run. Ó sọ síwájú pé òun ò rò bóyá nǹkan kan wà tó lè gbóhùn débẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nínú ìsiyèméjì yìí síbẹ̀, ohun tó dùn mọ́ òun nínú ni bí òun ṣe mú ayé rọrùn fáwọn èèyàn orílẹ̀-èdè Amẹ́ríkà. Trump sọ pé ó jẹ́ ohun àmúyangàn púpọ̀ fún òun pé òun ti lápá rere nínú ayé àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà.